Ẹ kú déédé àsìkò yìí o. Ìròyìn ló ń dé sí etí ìgbọ̀yìn láti ilé iṣẹ́ wa Yorùbá Info. Orúkọ tèmi ni Àyíkí. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Dókítà Bùkọ́lá Sàràkí ti wà ní ilé ẹjọ́ báyìí láti dáhùn àwọn ìbéèrè lórí ẹ̀sùn tí a fi kàn án. Ẹ̀sùn 13 ni a fi kan ọ̀gá àgbà yìí tí ó sì lè dènà àti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin. Ìyẹn tí ẹ̀sùn ìwọ̀nyí bá jẹ́ òtítọ́. Ilé adájà 5 tó dàwó ní Lẹ́kí bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ní ìlú Èkó ló ti yí bìrì báyìí tó ti di kòtò agbẹ̀mí. Ẹ̀mí bíi 24 ló ti gbà báyìí tí iṣẹ́ sì tún ń lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn ènìyàn 13 ni wọ́n rí kó jáde láàyè tí àwọn 14 sì ti ṣiṣẹ́ owó tẹrígbàṣọ. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Ambode ti pa á láṣẹ pé kí àwọn olùdarí iléeṣẹ́ Lekki Worldwide Estate Limited àwọn tó ní ilé tó dàwó ọ̀hún jọ̀wọ́ ara wọn fún ọlọ́pàá kó tó di òpin wákàtí 24 mìíràn. Gómìnà Ambode tẹ̀síwájú pé ìjọba òun ò ní fààyè gba iṣẹ́ ìkọ́lé tí kò kójú òṣùwọ̀n tó sì ń fẹ̀mí àwọn ará Ìkòwé wò. Ó ní àwọn olùkọ́lé tó bá kọ̀ láti tẹ̀lé ìlànà àti òfin tó rọ̀ mọ́ ètò ìkọ́lé yìí yóò faraba idà ọba. Gómìnà tó pa á láṣẹ pé kí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ibi Lẹ́kí náà kí wọ́n dáwọ́ iṣẹ́ dúró ní kíákíá. Àwọn ọlọ́pàá ti mú ewúrẹ́ tí kò dín ní 14 ní ìpínlẹ̀ Ọ̀ṣun o. Agbẹnusọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí sọ di mímọ̀ pé àwọn ewúrẹ́ wọ̀nyí kò ní fi àgọ́ wọn sílẹ̀ tí olówó wọn ò bá yọjú o. Wọ́n fi yé wa wípé ọlọ́kọ̀ tó kó wọn ń sá eré àsápajúdé tí yóò sì mú ìfura lọ́wọ́. Wọ́n ní àwọn gbìyànjú láti kí ọlọ́kọ̀ náà nílọ ṣùgbọ́n kò gbọ́. Èyí ló jẹ́ kí wọ́n dènà dé tí wọ́n sì mú ọkọ̀ náà mọ́lẹ̀ tí ọ̀gá dẹ́rẹ́bà sì fi pápá bòrà. Ẹ dákun, ẹ bá mi wo kàlẹ́ndà yín. Ọdún wo ló ń bọ̀ lọ́nà tàbí tó súnmọ́ etílé tó jẹ́ wípé ewúrẹ́ wúlò fún? Ṣé iléyá ni àbí ìtúnu àwẹ̀? Mo ti gbàgbé. Ọdún àjíǹde ó dàbí ẹ̀ ń pòun ló ti súnmọ́ ìtòsí. Ìròyìn náà kò ní jù báyìí lọ. Orúkọ mi ni Àyíkí.